ẹ lọ kàwé tí ìmáàmù tọwọ́ bọ̀ yẹn. Number one, ọba tó wà ń bẹ̀ yìí kọ́ ló kọ̀wé yẹn. Ọba tàná ló kọ́. Ṣọ̀wọ́n àná ni kì í sọ ọba tèmi. Kọ́lọ́ba àgáfàrà wọn. So ti yé. Kí dẹ̀ ló wà nù ìwé yẹn ni wípé ìmáàmù tọwọ́ bọ̀ wípé gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam. Gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam nílùú Ògbómọ̀ṣọ́ o, òun búra òun á ṣe déédéé lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé tóun bá máa kúrò nílùú kóun lọ máa ṣe ìmáàmù nílùú míì, kóun wá tún wá sọ pé kẹ́nìkan máa bá òun rólé ìmáàmù níbí, òun ò ní ṣe é. Islamically nínú ìwé yẹn ìmáàmù àtọ́ba yìí ti gbéra wọn lọ ilé ẹjọ́. Ṣọ̀ún tàná. Tèmi. Wọ́n ti gbéra wọn lọ ilé ẹjọ́. Wọ́n ti kọ lẹ́tà sí ìmáàmù pé kí ìmáàmù yẹ̀ fáwọn láàfin, anything activities láàfin kí ìmáàmù má wà. Ṣé ń gbọ́? Títí tí aáwọ̀ ti ń bẹ láàrin ìmáàmù àti Ṣọ̀ún council àtọba tí ó fi ṣe kíni, tí ó fi kásẹ̀ tí ó fi parẹ́, wọ́n sẹ́ndì lẹ́tà yẹn bẹ́ẹ̀ sí ìmáàmù ní February 14, 2024. Ìmáàmù lọ Mẹ́kà ní June. Ọ̀rọ̀ kan sọ sí wà ńlẹ̀ tí wọ́n ti clear. Ọlọ́sìn bẹ́ ń kóòtù. Ẹ̀dẹ̀ ti kọ lẹ́tà sí ìmáàmù pé ìmáàmù ò gbọdọ̀ wá sí ààfin títí tí ẹ fi rí áwọ̀ tí ilé ẹjọ́ òfin dájọ́ ti ń bẹ ní kóòtù. Kí ni ẹjọ́ tí wọ́n gbé lọ kóòtù náà ni wípé ìmáàmù sọ wípé Ṣọ̀ún ò lè yọ òun ní ìmáàmù. Ṣé understand? Àgbọ́yé sà. Fámìlì ẹ̀ ní jẹ̀ máàmù, fámìlì ẹ̀ kọ́ ní jẹ̀ máàmù, ó ti jẹ̀ máàmù náà. Ọmọ inú ilé yẹn ni, ọmọ inú ilé yẹn kọ́, ó ti jẹ̀ ìmáàmù náà. Olùgbẹ́ gbádùn ọ̀rọ̀ mi dáadáa. Ọ̀rọ̀ ti wà nílẹ̀ pé ìmáàmù ò gbọdọ̀ wá sáàfin ní February, ìmáàmù lọ sí hajj ní June. Ẹjọ́ ẹni tẹ́ ẹni kó má wá sáàfin, báwo ni ó ṣe wá dágbére fọ́ba? Kábíyèsí mi ń lọ Mẹ́kà o. Gbogbo lẹ́tà yìí náà ló wà lẹ́tàn kà jáde tá a rí. Ṣé ti understand? Ok, ó wá lọ sí hajj tán, àwọn ọlọ́tẹ̀ kan tó wá dìde wọn tó wá lọ bọ́ba pé ìmáàmù jáde láàrin ìlú láì sọ fún yín. Ṣé ní tí ràpọ̀ gidi ń bá ń bẹ láàrin ìmáàmù àtọba, dandan kọ́ ni fún ìmáàmù láti dágbére fọ́ba pé mo fẹ́ lọ sí Mẹ́kà láti lọ ṣiṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run o, dandan kọ́ o. Bọ̀ tí ràpọ̀ gidi bá ń bẹ láàrin wọn, tí ìfẹ́ ń bẹ láàrin wọn, ó lè fi ọ̀nà ọba o, bàbá o, mo fẹ́ lọ sí hajj o. Ọba náà dẹ̀ mọ̀ wípé kò sí ìmáàmù ní ilé. Ìmáàmù ọba sì lónìí ìlú, ọba olùsọ́gbọ̀n fẹ́ travel nísìn kọba wa sọ wípé lágbẹ́rù máàmù ìlú lọ́wọ́ yín o, mo fẹ́ lọ Amẹ́ríkà o, mo fẹ́ lọ Canada o, no, ọba lónìí ìlú. Ṣùgbọ́n eléyìí ti ní wọ́n ti ní áwọ̀ láàrin ara wọn. You understand? Okay, ẹja tún wá rò báyìí. Wọ́n ní ọba Ṣọ̀ún tàná ló kọ̀wé yẹn tí ìmáàmù tọwọ́ bọ̀ pé òun lè jáde láàrin ìlú láìsí pé òun wá dágbére fọ́ba. Ọba Ṣọ̀ún tàná sì ló fún ìmáàmù ní certificate pé you are now our authentic chief imam. Ṣé ń gbádùn ọ̀rọ̀ mi? Ṣé àgbé nǹkan méjì nù? Ọba tàná ló kọ̀wé pé tí ìmáàmù sáìn, ọba tàná ló fún ní certificate pé ó di ìmáàmù. Wáyé tó wá di lénìí tó wá dá sí pé ẹyọ ọ̀kan lẹ́mú, ẹjọ́ ẹyọ ọ̀kan lẹ̀, ẹyọ ọ̀kan wo lẹ́mú, ẹ wá mú signature ìmáàmù wípé ìmáàmù sọ pé òun ní jáde láàrin ìlú láì dágbére fọ́ba àgbà yẹn. Wáyé tẹ́ ẹ̀ mú kejì tí ìmáàmù tàná sọ wípé ọ̀tọ́ba tàná sọ pé ìmáàmù wa rèé, wáyé tọ́ba tẹ̀lé ló ń fẹ́ yọ.
a jẹ́ pé ìmáàmù yìí ti wà látàyè Ṣọ̀wọ́n àná ni kò ṣe kọ́ṣẹ́ yan òun. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. àgbọ̀yé sà èmi náà béèrè béèrè kan sà mo ní a jẹ́ pé ìmáàmù yìí ti wà látàyè Ṣọ̀wọ́n àná. ó ti wà láyé Ṣọ̀wọ́n àná ni wọ́n ti fún sátífíkẹ́ẹ̀tì. ó yẹ kó ọba tèmi embrace ẹ̀ ni pé ó dà ọba tànásà ló fún ẹ ní sátífíkẹ́ẹ̀tì kó di ìmáàmù. ó dẹ̀ ṣàdéhùn pé ò ní jáde láàrin ìlú láì dágbére fún ọba lẹ́ni nísìn ọba tèmi lòun fẹ́ yọ. wọ́n táwọn gbọ́n ní pé lápẹ́ àwọn ìdílé kan ló dìde tó sọ pé kò ṣe ara wọn. àwọn ìdílé wọn tán ní ìdílé Ayílára ó dàbí ìdílé Ayílára ní family. wọn lọ ọmọbìnrin ní ìmáàmù. family house wọn ṣe understand níjọ́ tí wọ́n fi ń jẹ ìmáàmù síwájú kan tó fi jẹ ìmáàmù wọ́n á ṣe ìdánwò fún wọn. ṣùgbọ́n àwọn ará ilé yẹn lọ́dún náà wọn lè sọ̀rọ̀ ni. àbí ẹ understand wáyé tán dákẹ́ wáyé tó wá jẹ ìmáàmù tán tẹ̀sán wádìí lé ní wípé kì í sọmọ lẹ́yìn ṣé ọba tàná tó fún ní sátífíkẹ́ẹ̀tì wọ́n lóògùn fọba tàná ni àbọ̀ sún ọba tàná lójú. gbogbo wa náà lásàrí fídíò gbogbo ìjọ tí gbogbo wọn tí wọ́n ṣàn tí wọ́n ń ṣàjọyọ̀ ìjà lóde lónídòwe ọmọlé yín ní mo lẹ́tí lọ́mú wá ọmọlé yín kọ́ mo lẹ́tí lọ́mú wá ókè yẹn lọ rẹ́ǹtì ọmọ wá ni ẹ̀lẹ́n tó kápébù ní ilé yín tẹ́fí wá lọ rẹ́ǹtì ọmọ wá láti ta ọ̀rọ̀ tẹ̀ nìyí o. ọ̀rọ̀ tẹ̀ ní. ọ̀rọ̀ tẹ̀. àwọn kan tẹ̀ ní pé torí pé ọba jẹ́ pásọ̀ nínú ìjọ rìdíìmù ó wà lára nǹkan tó fa gbàmísùn tó wà láàrin wọn wọ́n fẹ́ máa bí ọ̀rọ̀ ẹ̀sìn ti fẹ́ máa wọ̀ ọ́. ìkejì àwọn èèyàn ní ìmáàmù ti kankan ti kàwé jù tó pé phd ọ̀dà ní ìmáàmù ìyẹn náà wà lára nǹkan ti fẹ́ máa ohun phd ọ̀dà wọn máa ọba kan tẹ́ pé ó kàn wá láti Amẹ́ríkà tó kàwé tó pé ìmáàmù náà ń òpè gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. rárá o ìyẹn ò rí bẹ́ẹ̀ o ìyẹn ò rí bẹ́ẹ̀ o ọlọ́run lọ́ba tí ń fi ìyàn jọba òun sì ní yọ̀yàn lọ́ba ọlọ́run sì ti mọ ìlú tí kálukú ti jọba orí tí kálukú sì gbé wáyé orí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọba Ghandi ọba Ògbómọ̀ṣọ́ Olúwa jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́ àwọn àmbẹ́ ìmáàmù gbọ́dọ̀ rò pé torí pé ó jẹ́ Christian òun lọ́lọ́run yàn síbẹ̀ tí màá bá rò pé torí pé ó jẹ́ Christian òun mùsùlùmí lòun òun jẹ́ Christian ìmáàmù fẹ́ tako àṣẹ ọlọ́run nìyẹn náà ó ṣèrú kó tó débẹ̀ ni ó mọ gọ́fúnà kó tó débẹ̀ ni òun ló ní nǹkan ló tọ́ sí. ó ṣàti débẹ̀ Yorùbá ní orí tí ó bá dádé wọn ní kíní kan wọn nínú agogo jẹ ní Yorùbá ló sọ bẹ́ẹ̀ o lè sọ fọ o. wọ́n ní ọrùn tí ó wò ìbàrà rẹ̀ nínú agogo nínú agogo ọ̀fọ̀ kọ́ ọ. ìbàdí tí o mọ́sáàsì àtọ́lájú tọ́lá yẹn. ọ̀rọ̀ Yorùbá ni olóhùn Yorùbá ni ọ̀fọ̀ kọ́ ọ. ọ̀rọ̀ Yorùbá ni òun náà láti bá parí ẹ̀ báyìí ọ̀rọ̀ Yorùbá ni ojú ọ̀fọ̀. ó ti yé ok nígbà tí ìmáàmù ṣàdé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gan wọ́n ní ìmáàmù àtọ́ba yìí gan wọ́n ní wọ́n close kí gbogbo ẹ tó di. kó tó di gbọ́n sí omi òtó yìí. àwọn kan ni wọ́n wà mo dẹ̀ gbọ́ interview ìmáàmù kan lára pé lecture ìmáàmù kan ni pé ìmáàmù tí ìmáàmù ṣe lórí mẹ́mbà wípé kí ọba lọ fi rẹ̀ kọ́ bá fira wọn lọ́kàn balẹ̀ kó má jẹ́ kí àwọn àdánipọ̀ kí wọ́n dá àwọn pọ̀. ìmáàmù wa mú àwọn àlàyé kan wá wípé district pastor wà kíní kan parish wà wọ́n mú àwọn àlàyé yẹn wá pé pastor etílé wà gbogbo pastor tó bá jẹ́ pastor redeem pastor church kékeré ni pastor church tó tóbi díẹ̀ ni pastor church létò ni gbogbo wọn pátápátá abẹ bàbá Adémọ́yè wà. àwa náà wò bẹ́ẹ̀ ni àwọn David yẹn bẹ́ẹ̀ àwọn lecture yẹn. general overseer ni bàbá Adémọ́yè bẹ́ẹ̀ náà ni ìmáàmù náà ṣe jẹ́ general overseer lórí ọ̀rọ̀ Islam ní Ògbómọ̀ṣọ́ ìmáàmù rántí bí àdúgbò báyìí ìmáàmù rántí bí tẹ̀fsírì bí mufasiru bí gbogbo wọn under imam grand chief imam ni wọ́n wà. ìmáàmù wa ń sọ bẹ́ẹ̀ wípé kò yẹ kí kábíyèsí tún gba àwọn àáfàá míì láyé àbí ìmáàmù míì láyé kí wọ́n máa ṣe tẹ̀fsírì láàfin àwọn táwọn ò sì ní mọ̀ sí. bẹ́ẹ̀ ni kó bá tiẹ̀ lọ ìmáàmù àgbà ló gbọ́dọ̀ ní ẹ̀yẹ lọ ṣe ń bì ẹ lọ ṣe lọ́hùn. nílùú ìlú tiwa nísìnyí nílùú Ìlọrin kọ́nà jẹ́ mi bàbá wa gùn chief mọ̀mọ́ náà gbogbo tẹ̀síìrì tí wọ́n bá ṣe láyé
láàfin ọba chief imam ní ó lọ. ẹnìkan tẹ ìbéèrè wípé ní Ọ̀fà lọ́dọ̀ bàbá ìmáàmù Ọ̀fà ṣé ń gbádùn ọ̀rọ̀ mi tẹ̀síìrì tí wọ́n bá ṣe ní pálásì Ọlọ́fà chief imam ní ó lọ. Ọ̀tọ́lá tó wà lẹ́ náà ni. kílẹ̀ nìkan béèrè. ẹnìkan béèrè ni pé ṣé ó ṣeé ṣe kí chief imam lọrin kó lọ sí kó jáde kó lọ sí Mẹ́kà kó jáde kó lù láì jẹ́ pé ẹ̀mí àmọ́ ẹ sọ pé that is good question. Now màá wá padà sínú ọ̀rọ̀ mi. Mo ti sọ dandan kọ́ ni fún chief imam Ìlọrin islamically dandan kọ́ ni fún chief imam Ìlọrin láti sọ fún emir pé mo fẹ́ lọ Mẹ́kà mo fẹ́ lọ ṣẹ̀sìn fọ́lọ́run. Ṣùgbọ́n àràpọ̀ ń bẹ láàrin wọn ìfẹ́ ń bẹ láàrin wọn láàrin emir àti imam ó sì bá mi sọ̀rọ̀ ní òtó láàrin wọn. Dandan ni kó fi ọ̀nà emir bá tí ò sí wàhálà láàrin wọn. Tẹ́mí àwòdẹ sọ fún pé má dáàfin mi o títí yáwọ̀ tí ń bẹ láàrin wa yìí o tí ó fi parí o má dáàfin mi o. Tẹ́mí àbá sọ fún chief imam Ìlọrin pé má dáàfin mi o títí àwọ̀ tí ń bẹ láàrin wa yóò fi yọjú ìmáàmù dẹ̀ fẹ́ lọ Mọ́kà ṣé ẹ̀ta ti sọ fún pé kó má dáàfin. Kí ni ó lọ ṣe ń bẹ̀? tó bá fagídí lọ sáàfin wọ́n lè dúkú mẹ́. àwọn dòǹgárì ọba. òdodo ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn náà. ọmọ wọ rẹ́ẹ̀dì àṣàlámà nílọrin tó bàbá ọlọ́ṣàánú wa. òdodo ọ̀rọ̀ nìyẹn náà. nínú ọ̀nà àti ń bẹ láàrin wọn ni. bàbá nínú ọ̀nà àti rí pé ìmáàmù ti padà wá tọrọ àforíjì. pé kọ́ má bínú o. pé kí kábíyèsí mọ́ má bínú. ọmọ bínú ìyẹn nínú Islam ojú rẹ̀ fi wò yẹn. ẹ̀tọ́ ni fún ìmáàmù láti sọ pé kábíyèsí má bínú. ọba tọ́lọ̀ yàn síbẹ̀ nù. Ọlọ́run ni. ó lè má jẹ́ ẹlẹ́sìn ẹ̀ ọba tọ́lọ̀ yàn síbẹ̀ nù. ókè kí ìmáàmù wá wò pé ilé bí ọba pé kọ́ba má bínú àyẹn ni ò dáa. ìyẹn ni ò dáa bọ̀ nínú ìsìláàmù ọba anábì sáà bá àwọn èèyàn tí ó ṣe mùsùlùmí ó bá wọn nílùú Madina. sallallahu alaihi wasallam. ó dẹ̀ bá wọn lò dáadáa. tí ìmáàmù ṣe tó dáa ní ìsìlámíkà ìwà ìsìláàmù nìyẹn.